It's a babe, Ariki. Eba mi ki ba mi akonbi. G-Spot Mix Master. Ọlọ́jọ́ yìí bí àkọ́bí. Orí Ọlọ́run lára àkọ́bí o. Títí ayé là ó sì jẹ́ pẹ́. Eba mi ki ba mi àkọ́bí. Bàbá mi ọlọ́jọ́ yìí bí àkọ́bí. Ọlọ́jọ́ yìí Babátúndé mi àkọ́bí. Babátúndé mi àkọ́bí. Mọ́ṣúdì mi àkọ́bí. Orí Ọlọ́run lára àkọ́bí o. Títí ayé là ó sì jẹ́ pẹ́. Eba mi kí bá mi àkọ́bí. Ọlọ́jọ́ yìí bí àkọ́bí. Orí Ọlọ́run lára àkọ́bí o. Títí ayé là ó sì jẹ́ pẹ́. Bóyá ẹ tẹ̀lé mi ká lọ Canada o. Ẹ tẹ̀lé mi ká lọ Canada lọ́dọ̀ Babátúndé mi alákọ̀ọ́bí. Mọ́ṣúdì mi bàbá oní Fárúkù mi bàbá Yọ̀míwá mi bàbá Aishatu mi bàbá Isabella tí ń bẹ nílùú Canada o. Òkú ọdún ẹni lọ́jọ́ ìbí rẹ̀ òkú yèdùn ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ lọ́lá Elédùmarè lọ́lá Elédùmarè lọ́lá Elédùmarè. Àríkì mọ́dọ̀ ọmọ ayé lára mọ̀dé kólókó mọ́lẹ̀ rògbò mọ̀dé kólódó mọ́lẹ̀ rògbò ṣèbí torí Babátúndé o àkọ́bí tí sọ́jọ́ bí lò ní kórìjẹ́ kó o pẹ́ láyé ọdọọdún là ń rọrọgbó ọdọọdún là ń rọ òòsà lọ́dọọdún là ń rọmọ mi lórí àtẹ ọdọọdún ní sápẹ́rúwẹ̀ o àkọ́bí o mọ lọ́dọọdún ní màrìwó sòtì ẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀ ọdọọdún ní kámọ́ rí ọ bẹ̀bẹ̀ lónìí kó máa bẹ ìran tètè lónìí kó tẹ̀ ìlú dìínà pẹ́pẹ́ wá ní òlòlè èèpẹ̀ láyé èmi jáwé olúyèrè o mo jáwé olúyèrè kọ́mọ olóye lọ́dẹ̀dẹ̀ rẹ̀ gidi àkọ́bí o ọmọ mọ́gá iye kó dá mi lóhùn wọ ní kéésì lọ ìwọ lọ máa gbolé ọlọ́kọ̀ ìwájú ọlọ́kọ̀ tí ń sọ ilé ọ̀hún jọlé bàbá rẹ̀ ọmọ olómi lọ́lọ́ olómi lele alàgbàlúgbò omi tó bẹ̀lẹ̀ kó lé ta ló sọ pé olómi lè kó lé wọ́n bá ń bí wọ́n pé o ta ló làbàtà bùtù omi bàbá omi kómi àní ta ló làbàtà bùtù odò bàbá odò kódò àkọ́bí àdó ọmọ ológun kútẹ̀rẹ́ ìwọ lọmọ ìsàní kámọ́ ẹ mọ̀ sí ẹ̀gbọ́n kútẹ̀rẹ́ o torí òrìṣà yọ̀gbọ̀ mi kútẹ̀rẹ́ ó sì gbòdìdì orí lọ́wọ́ ẹni nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ wọn máa wájú ọlọ́kọ̀ tí ń sọ́wọ́ ẹ̀yìn ìkùnlẹ̀ ọlọ́kọ̀ tí ń ṣe ìdìbò ẹlẹ́gẹ̀ ògèdèǹgèdè 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 ọlọ́kọ̀ tí ń tọ̀ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ lójú mi ìwọ lọmọ kábọ̀ pàwá kábàjẹ́ wa káwá sọ kánú kásá jẹnu kámọ́gèdè gèdè ọwọ́ kámọ́wọ́kọ̀ délé bàbá tó bí ọlọ́mọ èèyàn kó ní gbowó ọkọ̀ lọ́wọ́ mo là kí gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹ́ èèyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ rẹ̀ ń àkọ́bí àdó mo lẹ́yìn ní bá gbowó ọkọ̀ lọ́wọ́ rẹ̀ mo ní tọ̀wọ̀n akọ́tọ̀ pàtàkì àti ìgbọ̀ràn alákẹ́ jùlọ ní bàbá Fárúkù jábì lóhùn wọ̀ ní ìkéésì lọ ó yá sẹ́mọ̀ kì í ọ ní kí ìyanu ni máa gbẹ́wọ̀ lọ́mọ alágbádá tó ló ń gbá o ọmọ alágbádá tó ló ń gbà nígbà tí wọ́n bọ̀ wálé ayé ó pàdé àwọn ìyá rẹ̀ òṣòro mọ̀ nígbà wọ́n fọ́ ẹ̀ lábẹ́rẹ́ mẹ́ta olóòkọ́gbó olóòkọ́ṣì ọ̀pọ̀pọ̀ yòókù òfin sọmọ aráyé lóore ọmọ abojúpa abojúpò abojúdẹrù ọmọ lọ́mọ ni wọ́n pè ní kí àwọn bàbá lórí ọlọ́mọ wọn àkọ́bí àdó ìwọ lọ́mọ fónílẹ̀ ìjìnlẹ̀ bàbá tóbi ìlọ́mọ bàbá àyíjọ́ òkárì lò ó yá òkárì lò mo ní òkárì láwọn ọmọ tóbi ọlọ́mọ bàbá Isabella dámi lóhùn wọn ní ìkéésì lọ tóra kì í nílẹ̀
bàbá ká mọ́ sí nílé ìyá tó bí ní lọ́mọ bàbá tó bí wò ìgbére ní sẹ́lẹ̀ mọ́ rẹ̀ lẹ́bàálẹ̀ ìwọ ló máa gbòǹgbò àkàlà wọn mẹ́rin gbòǹgbò àlámọ̀bọ̀ lọ́dọ̀ mi ìwọ lọ́mọ̀rò tẹ́tẹ́ náà múnà mú tẹ́tẹ́ náà múnà mú nínú láwọn ọmọ tó bí ọlọ́mọ orí mo pẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní wọ́n kúrò mi lé yín bàbá tó jẹ́ orí wọ́n ní kí n lọ lè kúyọ lẹ́bẹ̀ àkọ́bí wọ́n ní kí n ro kàkọ́ mi ìnìjọ kí n lè rọ́rọ̀ lé bàbá tó bí ọlọ́mọ nígbà mo kúyọ tán tí mo ro kàkọ́ mi ìnìjọ wọ́n bá gbé pákó pẹlẹbẹ lé lọ́wọ́ wọ́n ní pákó pẹlẹbẹ lé ìjọ òrùlé bàbá yín mo fẹ́rí wọ́n ní sẹ́mi ò mọ̀ pé àwọn kékèké lomi ìrìlẹ̀ ṣe ọjọ́ obìnrin bá fojú kúrò ọjọ́ obìnrin bá fojú kúrò ọjọ́ náà lóró owó gbé nínú ilé àwọn ọmọ tó bí ọlọ́mọ wọn àkọ́bí àdó mo pé wọ́rọ́ mi lóde tó ní ọmọ ayé lára èmi kúkú kọ́ mọ̀ rárá mi wọ́n ní ẹ̀mọ́ ló gbá rìn kí àkéwì dákùn bàjẹ́ níbi ẹni èèyàn bí èèyàn onínúure ọlọ́kọ̀ọ́ rẹ̀ oníwà tútù bí àdàbà wọ́n ní kí n mọ kìkì onígbé ìjẹ́mẹ̀ẹ́jọ tukọ̀ mi ní ìjọ àfọlájà lẹ́ni kí n mọ kìkì ọ́ bólúwa ti fẹ́ ní kìkì ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹ́yìn lẹ́ni kí n mọ̀ ṣà ìjọ wọn lábẹ́ ìbéèrè tù yó wish you long life and prosperity láti Elédùmarè ọba tó dá ọ sáyé Faruku yó láti ìlú Canada tòmí wa náà yó àìsàn ní kí n mọ̀ ṣà ìjọ láti bá fọ́ọ̀kì ọjà rẹ̀ Isabella ní kí n kí ọ láti fọ́ọ̀sì ó ní kó mọ fẹ̀yìn ìsàsèmọ̀ lágbára Elédùmarè ọba bó bá mọ̀ ní ó ṣàǹgbọ̀wọ́ ẹnu mi àríkí lórúkọ tèmi ń jẹ́ ọ̀dọ́mọdé akéwì ọmọ bàbá yìí lára kìrìrà ń dáròdárò àwọn onímọ̀ bí ewé ètò púpọ̀ wọ́n sí ìrámọ̀ gbogbo àwọn onímọ̀ bí àmọ́ òpépọ̀ ìrìn ayé lára ti ṣèrà àwọn bàbá tó mímí lọ́mọ àwọn onímọ̀ bí àti pẹ̀sà tàti pẹ̀sà títí